lẹ́lẹ́lẹ́ ni ó máa fẹ́ lọ́jọ́ tá a bá na àsíá orílẹ̀-èdè Yorùbá sókè a máa fẹ́ lẹ́lẹ́lẹ́ gbogbo àgbáyé ni yóò máa rí i inú ọmọ Yorùbá ó máa dùn a ó máa yọ̀ gbogbo àjọ àgbáyé ni yóò bá wa yọ̀ ọ̀rọ̀ ìkíni kú oríire a máa wọlé lọ́tún lọ́sì gbogbo wa máa jóyún gbà a ó gbàlù a ó gbàjó lọ́jọ́ tá àsíá orílẹ̀-èdè Yorùbá bá gòkè orílẹ̀-èdè Yorùbá níbi tí ìtura ti máa dé ìjọba orílẹ̀-èdè Yorùbá ìjọba àlàáfíà ni ìjọba orílẹ̀-èdè Yorùbá ìjọba bá a ti bẹ̀rù lábọ̀ mọ́ ìjọba orílẹ̀-èdè Yorùbá níbi tá a ti máa jẹ̀gbádùn jantirẹrẹ ìbẹ̀rù ò sí lórílẹ̀-èdè Yorùbá rárá nítorí ètò ààbò tó máa mọ́yán lórí máa wà lórílẹ̀-èdè Yorùbá tẹrú tọmọ ló máa rìn yan fandafanda láìsí bẹ̀rù kankan à ń jínigbé ò sí lórílẹ̀-èdè Yorùbá à ń fipá bánilòpọ̀ oníjọba lórílẹ̀-èdè wa rárá kájínigbé tọ́ka máa bèrè owó rọ̀gùnrọ̀gùn kò ní sí lórílẹ̀-èdè wa ìjọba àlàáfíà ni báwọn adelé wa ṣe ń bọ̀ gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ àfòfáyọ̀ torí pé lórílẹ̀-èdè wa làṣà wa ti máa ṣe pàtàkì èdè wa ti máa mọ́yán lórí torí pé lórílẹ̀-èdè Yorùbá pọ́nbélé la ó máa sọ a ò ní ṣèdè ẹrú mọ́ o lórílẹ̀-èdè Yorùbá ní dídé àwọn adélé ìtura ló ń bọ̀ lórílẹ̀-èdè Yorùbá gbogbo ọmọ Yorùbá mo fẹ́ kẹ́ ẹ ní sùúrù ojú tó ń pọ́n sí lákòókò yìí àpọ́nlà ni mo fẹ́ kó yé gbogbo kó wá wa mo ti sọ fún wa lọ́jọ́ ọjọ́ sí wípé ìdí tó fi dàbí ẹni wípé ohun tó ń ṣẹlẹ̀ ní location 9 ó ń kàn wá fẹ́rẹ́fẹ́ ni wípé torí pé a ò tí ì gbá àwọn adelé wa wọlé ni ní kété tádélé bá ti wọlé ìnira kúrò lọ́rọ̀ ọmọ Yorùbá mo nígbàgbọ́ wípé gbogbo wa la ti ń gbáradì fún mọ́remí wa tó ń bọ̀ láìpẹ́ mo nígbàgbọ́ wípé gbogbo wa la ti ń múra sílẹ̀ láti pàdé màmá wa ìyá alálùbáríkà màmá olóríire tọ́lọ́run ọba mi gbé dìde fúnran Yorùbá lákòókò yìí Chief Mrs. Modúpẹ́ Onítìrí aya Abíọ́lá màmá orílẹ̀-èdè Yorùbá ìmọ́lẹ̀ fún gbogbo ilẹ̀ Áfíríkà pátápátá mọ́remí àjàsorò fún gbogbo orílẹ̀-èdè adúláwọ̀ ni gbogbo ọmọ Yorùbá ló mọ rírì o a sọ wípé ẹ ṣé o fún lílò tẹ́ ẹ fira yín sílẹ̀ fún Elédùà láti lò yín kí la bá máa wí lákòókò yìí bá ṣe pé àti ìkúrò lórílẹ̀-èdè Nàìjíríà ìyà tó máa jọmọ Yorùbá kì í ṣe kékeré tẹ́ ẹ bá rántí gbogbo ọmọ aládé látọdún tó lọ lọ́hùn ni màmá wa Chief Mrs. Modúpẹ́ Onítìrí aya Abíọ́lá ni wọ́n ti ń ké tantan ni wọ́n ń ké gbàjarè wípé dandan a gbọ́dọ̀ kúrò lórílẹ̀‐èdè ọ̀hún. màmá jà fitafita wọ́n ṣiṣẹ́ takuntakun wọ́n rí dájú wípé gbogbo ọmọ Yorùbá kúrò lóko ẹrú wọ́n kó wa kúrò nínú ìmúnisìn àwọn adárìnrún wọ́n kó wa kúrò nínú ìmúnisìn àwọn location 9. a dúpẹ́ o a tọ́pẹ́ dá màmá wa ìyá olóríire tí ò ní fojú sunkún ọmọ láéláé láṣẹ Ìdùmarè ẹ máa dàgbà ẹ máa dògbó ẹ ó fèwú parí o lọ́lá wa ìlú lókè ẹ ó fèrègì jóbi. ìgbà tó rẹ ilẹ̀ Yorùbá bá dé màmá a ò ní gbà lẹ́yìn yín a ò ní ṣe lẹ́yìn yín àjọ máa jọrọ̀ ilẹ̀ Oòduà ní. nígbà tíjọba wa bá bẹ̀rẹ̀ gbogbo ọmọ Yorùbá mo ti wí fún wa lọ́jọ́ ọjọ́ wọn àná mo ní lórílẹ̀‐èdè wa kò ní sólówó bẹ́ẹ̀ ni kò ní sí mẹ̀kúnnù dọ́gbandọ́gba òun ni gbogbo wa máa wà lórílẹ̀‐èdè Yorùbá tiwa ìgbáyé gbádùn tó mọ́yán lórí ló máa tó gbogbo ọmọ Oòduà ẹ má jẹ́ ká tẹ́tí sáwọn ẹlẹ́tàn ẹ má jẹ́ ká tẹ́tí sáwọn ẹlẹ́gàn ẹ jẹ́ ká fi wọ́n sílẹ̀ kí wọ́n máa ṣe tiwọn ojú wọn ti já òkété ti bórù mọ́ wọn lọ́wọ́ o wọn ò mọ bí à ń sáágbà ọ̀pọ̀lọpọ̀ wọn ló ti ń dẹ̀yìn padà wọ́n fẹ́ padà sínú òmìnira Yorùbá 2022 ẹ sọ fún wọn wípé irọ́ ńlá ni àwa ò fẹ́ oníbàjẹ́ ènìyàn láàrin wa ọba mi òkè ti bá wa tó ó ti mọ́yán lórí àmọ̀ bẹ́ẹ̀ ẹ má jẹ́ àgbà.